Báwo ni nǹkan? Ṣé nǹkan ń lọ sétò ń tò déédéé? Ṣé ẹṣin ọba ń jẹko bó ti tó àti bó ti yẹ? Káàkiri àgbáyé ni mò ń kí yín o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìwúlò ewé àtegbò. Tajudeen Ajani lórúkọ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Kí la fẹ́ gbé yẹ̀wò lénìí? Kí la fẹ́ gbé yẹ̀wò lénìí ni pé ọmọdé a máa tọ̀ sílé, ọmọ tó ti yẹ kó fìtọ̀ sílẹ̀. Àgbàlagbà a máa tọ̀ sílé. Ó ní báwọn bàbá wa ti ń yanjú ìṣòro yìí láyé ọjọ́ sí. Tẹ́ bá fẹ̀mí dọ́gba pẹ̀lú mi, ẹ̀yin lọ wá asẹ́ ìrù òkété. Tẹ́ bá ti wá asẹ́ ìrù òkété, bí n lè fẹ́ rà gbígbẹ. Kẹ́ wá wá ẹyọ atare kan ṣoṣo. Kẹ́ lọ kó kúnná. Kẹ́ wá lọ ẹyọ atare kan ṣoṣo yìí kẹ́ lọ mọ́ asẹ́ ìrù òkété. Òkété yìí lè jásẹ̀ ìrù akọ, ó dẹ̀ lè jẹ́ tabo. Tẹ́ bá ti lọ mọ́, ẹ wo àtàǹpàkò ọwọ́ ọ̀tún yìí. Ẹ sì gbẹ́rẹ́ ẹyọ kan sí. Ẹ fi ntẹ́ lọ ẹ fi rá àtàǹpàkò ọwọ́ òsì níbi ẹ̀yìn rẹ̀ bí ẹ tún sí gbẹ́rẹ́ ẹyọ kan sí. Ẹ fi ẹ̀bù yìí ẹ fi rá àtàǹpàkò ẹsẹ̀ ọ̀tún. Ẹ sì gbẹ́rẹ́ ẹyọ kan sí. Àtàǹpàkò ẹsẹ̀ òsì ẹ sì gbẹ́rẹ́ ẹyọ kan sí. Ẹ fi rá. Tó bá kẹ́ni yẹn kó mọ́ wẹ̀ nírọ̀lẹ́ ẹjọ́ tẹ́ bá sin. Lágbára Elédùmarè, lágbára àwọn tó kọ́ já ewé tẹ́ kọ́ wa egbò. Ọmọdé yìí tàbí àgbàlagbà yìí kò ní tọ̀ sílé mọ́. Nígbà adélébọ̀ bá ń tọ̀ lé ránṣẹ́ sí bàbá rẹ̀ kó wá mú un. Ojú ní dá ti ní àbùkù ní fi kànyàn. Ọmọ tó ti yẹ kó fìtọ̀ sílẹ̀ tí ó fìtọ̀ sílẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ títọ̀ lé tọmọ ń tọ̀ lé ọwọ́ ìyá ẹ̀ ni. Mo sọ pé ìyá ọkàn sùn ní bí eku tó jẹ kíní kan tá à jẹ́ wí kò ní jí ọmọ. Ní ọ̀bà di mọ́lí sọ́mọ lára, ní ọ̀bà di pé ń tọ̀ lé wọn ní àfiṣe ní orogún ìyá ẹ̀ kan ní orogún bàbá ẹ̀ kan ní irọ́ ni. Nígbà tí obìnrin bá ti tí ó bá ti lè ṣe ojúṣe rẹ̀ lórí ọmọ tó ti yẹ kó fìtọ̀ lẹ̀, ọmọ ò ní fìtọ̀ lẹ̀ o. Tẹ́ ẹ bá ti ṣe nǹkan tí mo wí, ẹ rí pé ṣòro yìí yóò ṣe kíni yóò bíyá. Ẹ fẹ́ pè mí, ẹ pè mí sórí 080-230-94983 080-230-94983. Ìyá bàbá mi a máa sọ pé èèyàn kì í júbà fàrà sínú kú. Bá a wí àákú bá a wí à ń rọrùn. Tó bá ṣe rere lénìí, ó kú ọ, ó kẹlẹ̀ dá ẹ̀. Ẹ fẹ́ lọ fún WhatsApp mi, ẹ lọ sórí 080-87-83-97-88 87-83-97-88. Ìpàdé tó dọjọ́ míì, ọjọ́ rẹ̀.